ẹ ẹ káàárọ̀ ẹ kú déédéé wòyí ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ wa jákèjádò àgbáyé, gbogbo àwọn ọmọ kóòtù òjíire, mo kí wa wípé Oòduà gbè wá kò ní gbé ọ̀dàlẹ̀, àní sì jẹ bẹ́ẹ̀ láàní sì mú. Mo fẹ́ kí yín pé mo dẹ̀ fẹ́ kíra wa pé a kú oríire náà lágbára Ọlọ́run kò ní dìbàjẹ́. Àwọn ọmọ ogun òfurufú orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n lọ ṣèrìn lọ sí orílẹ̀-èdè Burkina Faso, wọ́n ti tú wọn sílẹ̀. Wọ́n ti gba òmìnira ní ìjẹta. A bá wọn dúpẹ́. Ká tó máa tẹ̀síwájú létò, mo fi àsìkò yìí kí ọ̀gá wa Ọláyọmí Kóìkí, aláṣẹ iléeṣẹ́ Kóìkí Media. Mo kí bàbá wa Emeritus Professor Banji Akíntóyè, bàbá wa Chief Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà, àkí gbogbo wa pé àkópalẹ̀mọ́ ọdún náà á yabo, á dé bá aláyọ̀ àtàlàáfíà, àní fìnira lò ó. Gbogbo nǹkan tí a ti ń rí látọjọ́ tó ti pẹ́ àtẹ̀yìn olólùfẹ́ wa tí kò tó wa lọ́wọ́, lágbára Elédùmarè á tó wa lọ́wọ́. Àṣeyè báyìí òun ni alákànṣepọ̀ tiẹ̀, àṣeyè la máa ṣe, àní ṣe àṣetì. Wọ́n ní bádìẹ bá fẹsẹ̀ halẹ̀ ire ló wá, gbogbo tí elégbèje bá fọwọ́ bà dídú ní dún, gbogbo tá a bá dáwọ́lé a máa yọrí sí rere. Ọjọ́ Jímọ̀ tó ní àmọ̀ sí rere, àní ṣìyàn àní ṣìjẹ, àní tẹnugbó bí ọwọ́ láṣẹ Ọlọ́run ọba. Ní pé a bá wọn dúpẹ́ borí kó wọn yọ. Àwọn náà tó ń fìyà jẹyàn tó ń rán wọn, àwọn náà máa ti mọ bí láyé ṣe rí. Níwọ̀nba ìgbà àwọn náà lọ kẹ́kọ̀ọ́ ní Burkina Faso ni. Ká ní Nàìjíríà lọ́kọ̀ wà kan àjèjì wọ̀ bẹ́ẹ̀, wọ́n máa free wọn ni. Àwa citizen wọn, ààbò wa kò jọ wọ́n lójú. Ààbò wa kò jọ wọ́n lójú rárá. Mo fi àsìkò yìí tún fi gbàdúrà gbogbo àwọn tó wà ní àhámọ́ àwọn bandit, ajínigbé tó wà nígbèkùn kan. Elédùmarè ọba tó nílé ayé á tú wọn sílẹ̀ lágbára lọ, wọ́n á gbàtú sílẹ̀, wọ́n á gba ìdáǹdè. Ọ̀nà á ṣí, ọ̀nà á là. Ọwọ́ ayé kò ní ká wọn, àwa náà kẹ́ àní kó sínú ìgbèkùn. Báwọn ẹbí àwọn ẹni sìn mọ̀ fáwọn tó mọ̀ wọ́n ti máa kí wọn kóríire, wọ́n á kára náà kóríire kọ́dún tó parí. Ẹ má dẹ̀ torí pé bóyá torí àwòkọ́ abẹ́ ṣọdún, bóyá ìwà burúkú, ẹ má bá wọn lọ já ṣọ́ọ̀bù nítorí bóyá ẹ fẹ́ ra ṣọdún, àbẹ́fẹ́ tẹ́ ìyàwó yín àbẹ́fẹ́ tẹ́ girlfriend yín lọ́rùn. Ẹ má bá wọn lọ já ṣọ́ọ̀bù, ẹ má bá wọn hùwà ìbàjẹ́, ìwà ìbàjẹ́ ò dáa. Ẹ má pọ̀ ọmọ ẹlòmíì lẹ́kúnjayé nítorí ẹ fẹ́ gbádùn. Ẹ má lọ sáré mọ́tò kọlù kẹ̀kẹ́. Ìwọ̀nba kan tọ́lọ́run bá ṣe fún wa, ẹ jẹ́ ká máa dúpẹ́. Ẹ jẹ́ ká máa dúpẹ́. Torí Elédùmarè ọba ọlọ́pẹ́ ni. Ó ní tá bá ti ń dúpẹ́, àwọn máa rí àánú gbà. Wọ́n ní béèrè, a ó sì fi fún ọ. Ẹ jẹ́ á béèrè lọ́wọ́ Ọlọ́run, á dá wa lóhùn. Ẹ má dẹ̀ débi pé torí a ti rí ọtí ìfà, ìkan ìfà, ẹ jẹ́ ká ṣọ́ra.
ẹ jẹ́ ká ṣọ́ra, ká dẹ̀ ṣọ́ra fún ìjà ẹ̀kan bí ìbínú. Owó tó ẹ̀ka gbádà àní lọ fún ọlọ́pàá àní dáràn. Ìmọ̀ràn òun ló dẹ̀ kù fún wa báyìí. Ìwọ̀nba ìgbà tó kù kọ́dún ìparí a máa ṣe nínú ìdùnnú, nínú ayọ̀, nínú ọlá ńlá. Mo bẹ̀ wá ní àti lọ́kùnrin lóbìnrin, ẹ jẹ́ ká ṣọ́ra fún ìjà, ẹ jẹ́ ká ṣọ́ra fún nǹkan tó da, ìwà kò tọ́. Ẹ má tó pé a fẹ́ ṣọdún ká lọ máa kánjú wá nǹkan tó yẹ ká wá. Ẹ má jà kánjú wá nǹkan tó tó, ó máa ṣẹ́kù. Mo dẹ̀ bẹ̀ wá, mo rọ̀ wá, ẹ má jẹ́ ká lọ mú nǹkan débi pé a máa ṣe ẹlòmíì dá lábára àbí pé ká wá sọra wa dá lábára torí a fẹ́ jẹ̀jẹ̀rẹ̀, torí pé a ti lọ jẹ̀kan tó yẹ ká jẹ, torí pé bóyá rífà ìwọ̀n ṣọdún bì kan kẹwàá ọmọ tí yó débi pé máa lọ kó sí kọ́tà bẹ́ẹ̀ máa gbọ́ mọ́tò ẹ máa fi lọ ṣe ẹlòmíì léṣe. Ẹ má ṣe bẹ́ẹ̀. Ẹ jẹ́ ká ṣe nǹkan níwọ̀ntúnwọ̀nsí. Ẹ jẹ́ ká ṣe nǹkan níwọ̀ntúnwọ̀nsí torí wípé ilé ayé ta wà yìí, Ọlọ́run bá gan fún ara ẹ̀ kò fẹ́ àṣejù. Ẹ jẹ́ ká ra ṣe jẹ́jẹ́ lágbára Ọlọ́run. December ní dìwà mẹ́rù lọ o. Ìwọ̀nba ìgbà tó kù kọ́dún ìparí báyìí, ìdùnnú àtayọ̀ òun la máa fi ṣe. Ìmọ̀ràn òun la máa fúnra wa títí tọ́dún máa fi parí. Oòduà gbé wa kò ní gbé ọ̀dàlẹ̀.